Ọ̀kan pàtàkì lára àwọn òṣìṣẹ́ ààrẹ àná lórílẹ̀‐èdè yìí, ajagun-fẹ̀yìntì Muhammadu Buhari tó jẹ́ gbajúgbajà agbẹjọ́rò àti olùkọ́ àwọn amòfin lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyún ọ̀jọ̀gbọ́n Idris Agé tó tún jẹ́ àgbà agbẹjọ́rò Senior Advocate of Nigeria (SAN), ó mà ti sọ̀rọ̀ wípé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tó yọ owó ìrànwọ́ epo ìtọ́npè ní sọ́bsidì kúrò lórí epo bẹntiróòlù. Ó lóun kìlọ̀ fún tó, ṣùgbọ́n tó ní Tinubu ò gbọ́, tó sì ní àìgbọ́rọ̀ ẹ̀ ló padà kó bá Nàìjíríà débi tí ó dé yìí. Ẹ rántí pé lásìkò tí ààrẹ Muhammadu Buhari tó fi ń ṣèjọba, ọ̀jọ̀gbọ́n Idris Agé ló gbà láti ṣe alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ jẹgúdújẹrá nínú ìjọba ẹ̀. Bẹ́ẹ̀ ni ọkùnrin náà jẹ́ ẹni tí wọ́n bọ̀ fún púpọ̀ nínú ìjọba Buhari, tó sì jẹ́ pé kó tó gba iṣẹ́ Buhari wọ́n bẹ́ẹ̀ ni. Kódà Idris Agé jẹ́ kó di mímọ̀ nígbà náà wípé yàtọ̀ sí Buhari, òun ò lè gba àṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni nínú ìjọba ẹ̀, èyí tí Buhari buwọ́lù, tó sì jẹ́ pé kò sí ẹni tí ẹnu ẹ̀ka Idris Agé nínú ìjọba Buhari àfi Buhari nìkan. Ṣá o, lásìkò tí àwọn ọmọlẹ́yìn Buhari àti àwọn alágbá nínú ìjọba ẹ̀ tó ń gbógun ti Tinubu lásìkò tí ètò ìdìbò ọdún tó kọjá tó ń bọ̀, ó ní Idris Agé ló máa dúró ti Tinubu, tó sì jẹ́ pé gbogbo àtìlẹ́yìn ló máa ń ṣe fún, kódà tó máa ń sọ̀rọ̀ fáwọn tó ń gbàbọ̀dè fún Tinubu. Ṣá o, nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣe pẹ̀lú ìwé ìròyìn Punch, ọ̀jọ̀gbọ́n Idris Agé jẹ́ kó di mọ̀ wípé ní ìgbà tí òun gbọ́ pé àwọn àjọ àgbáyé tó máa ń yáyàn lówó ni ìyẹn International Monetary Fund (IMF) tí wọ́n gba Tinubu nímọ̀ràn pé kó yọ sọ́bsidì lórí epo bẹntiróòlù, ó lóun mọ̀ pé oko ìparun náà fẹ́ kó Tinubu lọ. Ó ní ìmọ̀ràn tí àwọn àjọ àgbáyé náà tó máa ń fáwọn orílẹ̀-èdè tó bá ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bíi Nàìjíríà báyìí, ó láwọn ìmọ̀ràn tó máa ń kó bá wọn ni. Oníbò ṣiṣẹ́ gbọ́ pé wọ́n fún Tinubu lórí ìmọ̀ràn bẹ́ẹ̀, níṣẹ́ lòun mọ̀ pé Tinubu tóun sì gbà nímọ̀ràn pé bó bá nífẹ̀ẹ́ rẹ̀ kó má ṣe yọ sọ́bsidì o, wípé kó ní sùúrù dìgbà tí orílẹ̀-èdè Nàìjíríà yóò ní ilé ìfọpo rẹ̀ tí wọ́n yóò máa fọ epo, tó sì jẹ́ pé owó epo yóò ti wálẹ̀ nígbà náà kó tó di pé yóò yọ sọ́bsidì pátápátá. Ọ̀jọ̀gbọ́n Idris Agé ní òun kò mọ̀ pé Tinubu kò ní gbọ́ ìmọ̀ràn náà, tó sì ní lójijì lòun gbọ́ pé Tinubu ti padà yọ sọ́bsidì àti wípé kò tẹ̀lé ìmọ̀ràn tí òun fún nígbà náà. Ọ̀jọ̀gbọ́n Idris Agé wá jẹ́ kó di mọ̀ pé láti ọjọ́ tí Tinubu ti yọ sọ́bsidì ilé epo tí kébí eku tẹ́yọ kébí ẹyẹ tọ́mọ èèyàn kò fọhùn bí ọmọ èèyàn mọ́ ní Nàìjíríà, tó sì ní ọ̀wọ́n gógó oúnjẹ àti owó mọ́tò àti gbogbo nǹkan ó gba Nàìjíríà, tó sì ní àfọwọ́fà Tinubu ni o, nítorí pé kálógbó ọ̀mọ̀ràn ní Nàìjíríà ò ní rí báyìí. Ṣùgbọ́n òní bó bá fẹ́ kó orílẹ̀-èdè kó dára padà, kó tètè dá sọ́bsidì náà padà, dípò bẹ́ẹ̀ bí nǹkan yóò ṣe máa le koko lọ rèé o.